Ẹ kú déédéé wòyí o, orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohun Àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò Ohun Àánú wa yìí la ti ń ṣíra wa létí, tá a ti ń gbára wa níyànjú, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ayé ò ní já onítàn mọ́ lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Kí ni Ohun Àánú tòní? Bí èèyàn màdúrà gbà bíi Dáníẹ́lì, kó sì máa wẹ̀ gbà ju Mósè lọ, bí ò ráàánú Ọlọ́run gbà, ó sàn kó ń tọ̀ má bá wọn wáyé. Mo wà nínú ọ́fíìsì mi ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ kan. Kò pẹ́ ni màmá kan wọ ṣọ́ọ̀ṣì. Ohùn rẹ̀ tí mo gbọ́ ni mo fi mọ̀ pé ìyá àbèjì ni. Ìyá àbèjì yìí ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni. Jọ ń pé ó ní àdúrà pàtàkì tó fẹ́ gbà fúnra rẹ̀. Ọ̀rọ̀ náà ká màmá yìí lára púpọ̀. Ó sì ń gbàdúrà lórí àwọn ọ̀rọ̀ ayé rẹ̀. Kíní kan wà nínú tí màmá yìí ń sọ nínú àdúrà tó mú mi pa gbogbo ohun tí mò ń ṣe tì. Mo sì lọ darapọ̀ mọ́ lọ́jọ́ tàwọn èyí láti tọ́ sọ́nà lórí àwọn ìṣìnà kan tí mo gbọ́ nínú àdúrà rẹ̀. Mo dá màmá yìí dúró nínú àdúrà, mo mú jókòó, mo sì bi léèrè pé ó tọ́dún mélòó tó ti ń gbàdúrà pé Ọlọ́run mo pàṣẹ fún ọ ni òun ò dábàá. Màmá yìí wí fún mi pé láti bí ọdún 13 sẹ́yìn tí òun ti fayé òun fún Jésù lòun ti ń gbàdúrà bẹ́ẹ̀. Mo tún bi léèrè pé látìgbà tó o ti ń pa á láṣẹ fọ́lọ́run yìí, àṣẹ mélòó lọ́lọ́run ti tẹ̀lé. Màmá yìí wòkè, nígbà tí ó fi wọlẹ̀ omi jáde lójú rẹ̀. Ó ń fún mi pé ó dàbí ẹni pé Ọlọ́run ò rí tòun rò. Òun ti gba àwẹ̀, òun sì fẹ́ ṣera òun léṣe. Lọ́jọ́ náà ni mo wí fún pé Ọlọ́run kì í ṣẹgbẹ́ baba ńlá kú baba ẹnì kankan débi tá a ti máa pàṣẹ by force fún. Àwọn ẹ̀mí òkùnkùn nìkan la lè pàṣẹ fún, tàbí ogun kan nínú ayé wa. Ẹ wò ó, mo sọ̀rọ̀ ìyá òjò fún ìyá àbèjì lọ́jọ́ yìí. Ọjọ́ náà gan ni ìyá àbèjì yìí gba kọ́kọ́rọ́ tó ń ṣílẹ̀kùn irin. Ẹ wò ó, ìtàn tí mo sọ lọ́jọ́ náà pọ̀ tó bẹ́ẹ̀ táàyè ò ní lè fi gbà á nínú ètò tòní, ṣùgbọ́n wọ́n gbìyànjú láti wàwà jinlẹ̀ lónìí bí wọ́n tiẹ̀ tẹ̀síwájú lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, àánú lórí gbà o ló fi ṣeé ṣe fún ọ láti wà àwọn ọmọ rẹ yè. Kì í ṣàdúrà rẹ ló nípọn tó bẹ́ẹ̀ o, bàbá àwẹ̀ rẹ ló jiná. Rántí ìyá Tóbi yìí ó ti tó ẹni 50 ọdún, ṣùgbọ́n àkọ́bí rẹ̀ ó ti kéré jù. Mo sì bi léèrè lọ́jọ́ kan bóyá ó ní ìdádúró ni tàbí ó pẹ́ kó tó gbéyàwó. Ohun tó sọ fún mi lọ́jọ́ náà ló fìdí rẹ̀ múlẹ̀ pé Ọlọ́run á máa ṣàánú fẹ́ni tó wù ú. Ẹ wò ó, ìyá Tóbi yìí wípé òun kó àwọn ọmọ òun méjèèjì lọ sí ṣọ́ọ̀ṣì ní Sanyò nìbàdàn. Nínú ìsìn làwọn ọmọ wọ̀nyí sọ pé wọ́n fẹ́ ra bisikíìtì. Ẹ wò ó, mọ́tò tẹ àwọn méjèèjì pa lójú ọ̀nà express lọ́jọ́ kan ṣoṣo. Ìyá Tóbi tún fún mi pé bí àwọn ọmọ méjèèjì bá wà láyé wọ́n ti jáde yunifásitì. Ṣé wá rí báyìí pé àánú darí gbà kì í ṣe pa àmọ́ ṣe. Mo wo ìròyìn kan láìpẹ́ yìí nípa bàbá kan. Àánú ṣe mí, omi sì jáde lójú mi. Fẹ́ǹsì ilé kan wó lulẹ̀ bàbá yìí. Ọ̀gangan yàrá tí gbogbo àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wà, ọ̀gangan yàrá náà ní fẹ́ǹsì wọlé lórí. Ó sì pa gbogbo wọn fínfín. Ẹ wò ó, kéèyàn tó tọ́mọ 4 dàgbà tákọ̀bí sì lé 20 ọdún. Báwo ni ó ṣe rí lára tí gbogbo wọn bá fò sánlẹ̀ tí wọ́n kú lọ́jọ́ kan? Nígbà táwọn oníròyìn béèrè ọ̀rọ̀ lẹ́nu bàbá yìí, kàntankàntan àti kátikàti báyìí ni bàbá yìí ń sọ. Ọlọ́run ò fún lórí ọ̀fẹ́ láti jèrè àwọn ọmọ rẹ̀. Ṣé wá rí báyìí pé àánú darí gbà kì í ṣe pa àmọ́ ṣe. Ẹ má jẹ́ agbágbọn tá a ṣiṣẹ́ lé lórí o. Bí èèyàn bá màdúrà gbà bíi Dáníẹ́lì, kó sì máa wẹ̀ gbà ju Mósè lọ, bí ò ráàánú Ọlọ́run gbà, ó sàn kó ń tàn má bá wọn wáyé. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Kíní kan ṣẹlẹ̀ ní Èbúté Mẹ́ta lÉkòó. Ìdílé kan tí wọ́n fẹ́ dárúkọ rẹ̀ ti di gbogbo ẹrù sínú mọ́tò wọn. Wọ́n ń lọ sílùú wọn láti lọ ṣọdún. Lẹ́yìn ìgbà tí wọ́n ti gbàdúrà tán nínú mọ́tò kí ni àjò tó bẹ̀rẹ̀, ìyàwó ló rán ọkọ rẹ̀ létí bóyá ó ti mú rechargeable lantern tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà. Ọkọ kúrò nínú mọ́tò, ó sì ṣí géètì láti padà wọlé. Bó ti ń wọlé náà làwọn ọmọ wọn rántí àwọn nǹkan kan táwọn náà ti gbàgbé. Ẹni tí ó mú chájà, ẹni tí ó mú ìwé, àtẹni tí ó mú ṣòkòtò jíǹsì. Ìyàwó sì ń pè wọ́n nídìí mọ́tò pé kí gbogbo wọn tètè múra ṣe. Ẹ wò ó, lójú ìyàwó kedere báyìí, òrìlé náà ti wó lójijì tí gbogbo ìdílé náà sì ṣòfò.
ìgbà tí wọ́n fi gbókù ọmọ kẹta jáde ìyàwó gan fúnra rẹ̀ ṣubú lulẹ̀ ó dákú ó sì gbabẹ̀ rọ̀run. ìgbé tó ń ké ni pé òun ló ń taari ìdílé òun sẹ́nu ikú. ṣe wá rí báyìí pé àánú la rí gbà kì í ṣe pa àmọ́ ṣe. Mr. Adu ṣèdúpẹ́ lọ́jọ́ kan. dúpẹ́ rẹ̀ yìí ó jẹ́ ìkan nínú àwọn ìdúpẹ́ tó fẹsẹ̀ ọ̀rọ̀ mi múlẹ̀ pé àánú Ọlọ́run ṣe pàtàkì. ẹ wò ó bó ṣe ń dé ibi iṣẹ́ láàárọ̀ ọjọ́ kan ó gba lẹ́tà pé òun wà nínú àwọn 120 àwọn ènìyàn tí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà. ni wọ́n bá tiẹ̀ dá àyàn dúró kì í ṣọjọ́ yìí ló yẹ kí wọ́n dá Mr. Adu dúró lẹ́nu iṣẹ́. ẹ wò ó lóun rìn padà lọlé bí òkú ògùrò. níbi tó ti rìn yìí lọ òyì bẹ̀rẹ̀ sí í kọ̀ ọ́n lójú ó sì yà bàrà sí ṣọ́ọ̀bù kan. ẹ wò ó jókòó níwájú ìta ṣọ́ọ̀bù yìí ó sì béèrè fún omi tútù. níbi tó ti ń mu mi lọ́wọ́ àlejò kan dé bá mọ̀mọ́ tó ní ṣọ́ọ̀bù yìí. nínú ìsọ̀rọ̀ wọn Mr. Adu rí pé ó dàbí pé àbúrò oníṣọ́ọ̀bù òun ló wá dé lálejò. ó sì ń gbọ́ tí oníṣọ́ọ̀bù ń béèrè lọ́wọ́ àlejò rẹ̀ pé ṣó ti rí pírísípà tó fẹ́ gbà. ẹ wò ó Àbújá ni àlejò oníṣọ́ọ̀bù yìí ti ń ṣiṣẹ́ o ṣùgbọ́n ó ní ilé ìwé àdáni kan sílùú ara rẹ̀. ó sì ń wá pírísípà míì lẹ́yìn tó ti lé pírísípà ti tẹ́lẹ̀ lọ torí pé ó ṣòwò kúmọkùmọ. ọjọ́ yìí ni Mr. Adu gbaṣẹ́ míì o. owó tó ń gbà àti àwọn àǹfààní tó ń jẹ ó lé ní ìlọ́po 3 èyí tó ń gbà nínú iṣẹ́ oṣù ìjọba. ṣe wá rí báyìí pé àánú Ọlọ́run la rí gbà kì í ṣe pa àmọ́ ṣe. ẹ gbọ́ ná kí ni Júdásì ṣe tí Pétérù náà ò ṣe? lóòótọ́ ni pé Júdásì da Jésù ṣùgbọ́n Pétérù náà sẹ́ Jésù lẹ́ẹ̀mẹ́ta. bí Jésù ṣe sọ fún Júdásì ohun tí ó dé bá bẹ́ẹ̀ náà ló sọ fún Pétérù. ẹ wò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kò bá àwọn méjèèjì níjà fò. ẹ wá wo ṣe àánú Ọlọ́run. Jésù sọ fún Júdásì pé ohun tó fẹ́ ṣe nì kó tètè ṣe kánkán o ṣùgbọ́n ó sọ fún Pétérù pé Pétérù Sátánì fẹ́ ní ọ ó fẹ́ kù ọ́ dànù bí èlùbọ́ ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ. ṣe wá rí báyìí pé àánú Ọlọ́run la rí gbà kì í ṣe pa àmọ́ ṣe. ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ ló màdúrà gbà jù ọ lọ tí wọ́n sì màwẹ́ gbà débi mápara rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé àràrà testimony ni wọ́n ń ṣe. òbí mi lè rè pé kí ló fà á? àánú Ọlọ́run ni. àánú nìyá Rèbékà rí tó bímọ 7 tó sì wo gbogbo wọn yè táwọn ọmọ méjèèjì sì ṣe rere. èèyàn ló bí 3 péré tí kankan nù ó ṣàṣeyọrí. àánú lórí gbà o tó fi wà láyé pẹ̀lú gbogbo àìsàn tó dé bá ọ. èèyàn lórí lásán fọ́ torí náà sì sọ dèrò ọ̀run. bó bá jí lóòrọ̀ tójúmọ́ mọ́ tó ọ̀yẹ́ ńlá pérégedé dúpẹ́ lọ́wọ́ aṣẹ̀dá ayé àtàṣẹ̀dá ọ̀run kó sì béèrè fáànú Ọlọ́run lórí ọmọ lórí ìdílé lórí iṣẹ́ àti àdáwọ́lé rẹ kó sì béèrè fáànú Ọlọ́run tí ó mú ọ la ọjọ́ tuntun já. iṣẹ́ ìránṣẹ́ tí mo gbé lọ́wọ́ òun ni mo fi hàn ọ́ yìí o wọ́n sì tún yànnàná rẹ̀ táyé bá tún gbà mí lọ́jọ́ mi ọjọ́ rí. ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ètò ti ọ̀sẹ̀ yìí a sì dúpẹ́ fún àṣeyọrí rẹ̀. mo gbàdúrà ò ní gbé lábẹ́ ọ̀run tó tì òjò àánú Ọlọ́run sì rọ̀lẹ́ ọ lórí lẹ́kùnrẹ́rẹ́. báyìí ni mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbé nínú àánú Ọlọ́run.